ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun sọ̀gúlùtù ọ̀rọ̀ sí gómìnà Adémọ́lá Adélékè àti ètò ìṣèjọba rẹ̀. Wọ́n ní ìjọba tí ò láṣeyọrí kankan àtọ́ka sí láàrin ọdún mẹ́ta sẹ́yìn ni. Alága ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun Sókò Tajudeen Lawal ní àkọlù eléyìí tí gómìnà Adémọ́lá Adélékè àtàwọn ẹmẹ̀wà rẹ̀ ń ṣe sí Adégbóyèga Oyètọ́lá tí í ṣe mínísítà fún ọrọ̀ ajé ojú omi àti olùdíje sípò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún Ọ̀túnba Munirudeen Oyèbáméjì láìpẹ́ yìí jẹ́ àpẹẹrẹ ẹni tọ́kàn rẹ̀ ò balẹ̀ tí ó sì ní àtọ́ka sí rere kankan nínú ètò ìṣèjọba fódìdí ọdún mẹ́ta tó ti wà lórí àlééfà. Sókò tẹ̀síwájú ó ní ẹbí gómìnà Adémọ́lá Adélékè léèrè kí làṣeyọrí rẹ̀ lẹ́ka ètò ìlera, ẹ̀ka ètò ẹ̀kọ́, ẹ̀ka ọrọ̀ ajé, ìdàgbàsókè ìlú àti ìgbáyégbádùn àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹgbẹ́ òṣèlú APC ní gómìnà Adémọ́lá Adélékè ti gbéjọba ìpínlẹ̀ Ọ̀ṣun àtàṣe rẹ̀ láwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ́wọ́ o. Wọ́n ní ijó lárí ijó ló bẹ̀rẹ̀ sí ní jó kiri. Wọ́n ní kódà gómìnà jó títí láti ìlú Èkó jó dèlú Àbújá ó jó lọ sílùú Port Harcourt o. Wọ́n lẹ kò tiẹ̀ mọ tí ń lọ nínú ètò ìṣèjọba ìpínlẹ̀ Ọ̀ṣun torí pé wọ́n ń là lé lọ́wọ́ ni àwọn mọ̀lẹ́bí rẹ̀ kan eléyìí tí olúkúlùkù wọn náà mọ orúkọ wọn níkọ̀ọ̀kan èjèèjì. Àwọn ni wọ́n ń pàṣẹ tí wọ́n yan ọmọ oyè tí wọ́n ń sọ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ àti bí wọ́n ṣe máa náwó ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹgbẹ́ òṣèlú APC tún tẹ̀síwájú wọ́n ní ẹbí Adélékè léèrè ṣe Adégbóyèga Oyètọ́lá àti Munirudeen Oyèbáméjì sáwọn ni wọ́n dì lọ́wọ́ mú ni tí wọn ò jẹ́ ó lè tún ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe tàbí ẹtì ẹ̀já bílẹ̀rẹ̀ gan ibo gan ni owó rọ̀gùnrọ̀gùn eléyìí tíjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti kó fún ìpínlẹ̀ Ọ̀ṣun ibo ló wà ibo ni wọ́n ná sí kí làwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun lè rí tọ́ka sí o pé àwọn jẹ láǹfààní àti èrè nínú ètò ìṣèjọba gómìnà Adémọ́lá Adélékè. Ẹgbẹ́ APC nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n tún tẹ̀síwájú wọ́n lé àwọn ìbéèrè kàǹkàǹkà eléyìí táwọn ń tì sí Adémọ́lá Adélékè kì í ṣèbú o. Wọ́n ní fúnra rẹ̀ ni kó wá ṣàlàyé o ibi tí nǹkan dé dúró ní ètò ìṣèjọba. Wọ́n láwọn sì mọ̀ pé òní lè fèsì ọ̀rọ̀ torí pé òun kọ́ ní ìṣèjọba kódà kò tiẹ̀ mọ ibi tí nǹkan dé dúró lórí. APC tún tẹ̀síwájú nínú àwọn ìbéèrè tí wọ́n tàkùtò sí Adémọ́lá Adélékè. Wọ́n ní kó mọ́ gbàgbé o bí wọ́n ṣe lu àwọn jàǹdùkú àtàwọn obì tí so lẹ́rùn láti fi já ìjọba gbà níbi ọdún mélòó kan sẹ́yìn níbi àwọn ìbò ayédèrú eléyìí tí wọ́n dì o. Láwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ti gbọ́n. Wọ́n ní kódà ọ̀pọ̀ ẹ̀mí tó ṣòfò lákòókò ọ̀hún wọ́n ní ò ṣe é kà o. Wọ́n ní àmọ́ ètò ìdìbò tí ń bọ̀ lọ́dún tó ń bọ̀ yìí kò ní sáàyè fún gbogbo orú jàgídíjàgan ètò òṣèlú eléyìí tí gómìnà Adémọ́lá Adélékè lò láti fi bọ́ sórí àpèrè o. Ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun wọ́n tún nàka àléébù sí ibi gómìnà Adémọ́lá Adélékè bó ṣe fi ètò ìṣèjọba kalẹ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní tẹpamọ́ òṣèlú lákòókò yìí o. Wọ́n ní ẹtì ẹ̀ mọ́ wo ẹgbẹ́ òṣèlú àkọọ̀dù eléyìí tó lòun lọ tí ń jó yàgínníyòdò. Wọ́n ní ẹgbẹ́ tó ti bọ́ kalẹ̀, ẹgbẹ́ tó ti forí ṣánpọ́n, ẹgbẹ́ tí ò lẹ́nìkankan tá a lè fẹ̀yìntì tí ó sì láṣeyọrí kankan táwọn aráàlú lè tọ́ka sí òun lẹ́gbẹ́ tí Adémọ́lá Adélékè lòun gbé dání o. Ó ní òfò tó ṣe ẹgbẹ́ òṣèlú PDP tó jẹ́ kí agbami ètò òṣèlú ó gbé lọ tọ́bùrẹ́là wọ́n sì fàya pẹ́rẹpẹ̀rẹ òun náà ló ṣe ẹgbẹ́ àkọọ̀dù o tó jẹ́ pé títí di àkókò yìí Adémọ́lá Adélékè sàn ó kàn sásábẹ́ àkọọ̀dù ni. Ẹgbẹ́ ọ̀hún gan kì í ṣẹgbẹ́ tó rẹ́sẹ̀ walẹ̀ kódà gan kò tiẹ̀ tí mọ̀ bóyá òun ó tún jẹ́ olùdíje sípò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún rárá. Ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní àwọn ti gbáradì láti gbàjọba lọ́wọ́ gómìnà Adémọ́lá Adélékè bí kún lóloko bí tàkúté ni wọ́n ní ìpàdé dọjọ́bù. Wọ́n ní àwọn ò fi hàn wọ́n pé kékeré báyìí kọ́ ni bàbá ṣe ju ọmọ lọ. Àwọn rántí pé láìpẹ́ yìí òní gómìnà Adémọ́lá Adélékè àtàwọn ẹmẹ̀wà rẹ̀ sọ àwọn òkò ọ̀rọ̀ kan sẹ́gbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun pàápàá jùlọ gómìnà tẹ́lẹ̀ rí Gbóyèga Oyètọ́lá àti olùdíje sípò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún Ọ̀túnba Munirudeen Oyèbáméjì lórí pé wọ́n ṣàkóso ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọn ò sì rọ ara tákódà lákòókò gbọ̀hún gan ó ní àwọn òṣìṣẹ́ gba owó oṣù
eléyìí tá a mọ̀ sí gẹ́rígẹ́dì tí wọn ò sì rí nǹkan kan rere tọ́ka sí. Gómìnà Adémọ́lá Adélékè ní aláìlójútì ní Gbóyèga Oyètọ́lá o, tó bá mọ̀ bóun ṣe balẹ̀ jẹ́ tó ni kì bá tún ti gbèrò látún ti gbé olùdíje kan tí wọ́n jọ ṣèjọba kalẹ̀, ìyẹn Ọ̀túnba Munirudeen Oyèbámíjí. Nígbà tí gómìnà Adémọ́lá Adélékè sọ àwọn okò ọ̀rọ̀ wọ̀nyí, ńṣe ni ẹgbẹ́ òṣèlú APC tiwa ní àwọn kì í ṣe ọmọ lọlé lọ gbèsè wá o, wọ́n lésì ti wà ńlẹ̀ fún gómìnà Adémọ́lá Adélékè àtàwọn ẹmẹ̀wà rẹ̀. Èsì ọ̀nà sì ni pé ìjó la rí o, a ò ráṣeyọrí kankan nípínlẹ̀ Ọ̀ṣun. Òun lórin eléyìí tí àwọn ẹgbẹ́ òṣèlú APC ń kọ.